tí nǹkan bá ń ṣẹlẹ̀ láwùjọ ènìyàn ní Saheed Òṣùpá ènìyàn ní Portable ènìyàn làáfà àti ń bẹ ènìyàn ní wá inú àwùjọ kan náà láti jọ ń gbé tí Saheed Òṣùpá bá jẹ́ tó bá jẹ́ family tó bá jẹ́ bọ̀dá mi tí Saheed Òṣùpá bá jẹ́ bọ̀dá mi irú ìmọ̀ràn wo ni màá fún tí Portable bá jẹ́ àbúrò mi irú ìmọ̀ràn wo ni màá gba family àkọ́kọ́ tó bá jẹ́ pé inú family wa ni Portable wà bó ṣe ń bọ̀ láti òkè kúrá yẹn màá sọ fún family màá sọ fún gbogbo ẹbí pé ẹ má jẹ́ kí Portable ọgbà wa ẹ jẹ́ àmúgbà àrò lọ ká kọ́kọ́ lọ tọ́jú ẹ̀ màá sọ fún family Portable tí ń bọ̀ látòkè kúrá láti lọrin yìí o ó ń dojú tẹbí ó ní ìdí brain therapy ẹ jẹ́ àkọ́kọ́ mú gba àrò lọ ká lọ tọ́jú rẹ̀ torí ìwà tí ń wù kì í ṣèwà tó yẹ kó ọmọlúwàbí ọmọ wù Saheed Òṣùpá ò lẹ́bi o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ti ga táàyè kan gbogbo ọ̀rọ̀ kọ́ ni Saheed Òṣùpá ọmọ ẹgbọ́n mọ́ gbogbo nǹkan kọ́ ni ọmọ rí mọ́ torí pé Ọlọ́run ti dalẹ̀ ó ti da láre inú mi wá dùn wọ́n á padà rí pé King Dr. Saheed Òṣùpá ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ ní jábọ́ láíláí eléyìí ni mo tó padà rí pé lóòótọ́ àwọn fans àwọn ni wọ́n competition àwọn ni wọ́n gbé Portable Saheed Òṣùpá lè mọ̀ sí o ṣùgbọ́n kì í Saheed Òṣùpá gẹ́gẹ́ lọ́kọ́ petition direct àwọn fans ni wọ́n take action Saheed Òṣùpá wá ṣe ń tọ́dún nínú tèmi expect tó yẹ kí Saheed Òṣùpá ó ṣe ó ní tó wá ṣẹlẹ̀ lénìí nínú tí mo expect nìyẹn torí pé n ti ń jẹ́ ọ̀rẹ́ ìbẹ̀rù a kì í fi nàyàn a máa ń fi ni èèyàn máa ń fi ọ̀rẹ́ ìbẹ̀rù ni ìjọ tó bá ti fi nàyàn ni ò ti sí bẹ̀rù lára ọ̀rẹ́ yẹn mọ́ ìjọ tó bá ti fi ọ̀rẹ́ ìbẹ̀rù nàyàn ni ò ti sí kíni ni ò ti sí ìjọ yẹn ni ò ti sí bẹ̀rù lára ẹni yẹn àti ọ̀rẹ́ yẹn mọ́ àwọn àgbàlagbà wọ́n ní ọ̀rẹ́ ìbẹ̀rù àìfi nàyàn àìfi nàmọ́ a máa fi ni pé máa fi ọ̀rẹ́ ìlú ẹ o máa kó pé wàá gbé ọ̀rẹ́ yẹn sókè báyìí wàá gbé ọ̀rẹ́ yẹn sókè báyìí wàá gbé sókè pé máa fi ọ̀rẹ́ ìlú ẹ o máa fi ìlú ẹ o ẹni tó gbé ọ̀rẹ́ yẹn sókè àwa máa bẹ̀rù a máa sá àwọn bàbá wa máa yà yí púpọ̀ Yorùbá máa dà pọ̀ yíbò kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ṣe fídíò ó lóun láìkí èdè Yorùbá ó ní kò sí èdè náà tó dáa tó èdè Yorùbá káàkiri ayé kódà èdè Lárúbáwá kò dáa tó èdè Yorùbá èdè òyìnbó kò dáa tó èdè Yorùbá kò sí èdè náà tó dáa tó èdè Yorùbá káàkiri ayé èdè Yorùbá tó jẹ́ pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá gan àgbọ̀tán ọmọ yíbò yẹn ó sọ fat ó ní ní gbogbo ayé pátá ó ní èdè Yorùbá kò sí èdè náà tó dáa tó èdè Yorùbá èdè tó jẹ́ pé ọmọ Yorùbá gan kò gbọ́tán tí wọ́n bá pa òwe kan lálẹ́ yìí mo ti pa òwe kan fún ọmọ kan àfijọ́ ọ̀rọ̀ sí ni kì í tó sòwe pé ọwọ́ ọmọdé ilé òsè pọ́nlá ọmọ tí mò ń bá sọ̀rọ̀ yẹn ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ Yorùbá ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀ mo fún un ní àgbọmọ kan pé kọ́ lọ lò mo á sọ pé ọwọ́ ọmọdé ilé àgbọn tí mo fún ẹ yìí ó kì í ṣe dandan kó olùkọ́ pọ̀ o torí pé ọwọ́ ọmọdé ilé òsè pọ́nlá o ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀ wàá wáyé ṣẹ̀ṣẹ̀ interpretation ọwọ́ ọmọdé ilé òsè pọ́nlá fún un ní pé kì í tún sòwe ni mo pa o àwọn òwe kan bẹ tó jẹ́ pé tí wọ́n bá pa wàá máa wálẹ̀ kiri ni igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá ta ló mọ̀ tuma ta ló lè sọ tó lè expansate òwe yẹn ìjọ tí mo kọ́kọ́ gbọ́ àárín ọjọ́ méjì ni mo fi ń ronú lórí pé irú àkànlò èdè irú ẹwu àgbákò ọ̀rọ̀ igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá wàláì gbogbo ẹ̀yin tẹ́ wà ní online èèyàn more than 200 èèyàn ló wà online 200 people ẹ dákun tí n bá rí láàrin ìṣẹ́jú méjì tí n bá rẹ̀ ń tọ́ mọ òwe yẹn tó lè ṣàlàyé ẹ̀fún láàrin kọ́mẹ́ǹtì máa fún ẹni yẹn ní èlò mo lè fún o máa fún 10,000 naira máa fún ní 10,000 naira kódà mi tó wá ní sẹ́bà yẹn gan mọ́ kọ́ni ọmọ kẹ́ni ẹ pè mí on behalf of Saheed Òṣùpá on behalf of Saheed Òṣùpá dédé pé ó gbé ọ̀rẹ́ ìbẹ̀rù yẹn kò fi na Portable ọkàn ó gbé sókè ni ó fi fún un ní wọ́nì èyí ò kì í rí àgbàlagbà fín ó wá gbé ọ̀rẹ́ ìbẹ̀rù yẹn sókè kò fi nà wàláì nǹkan ò ní bàjẹ́ fún Saheed Òṣùpá on behalf of Saheed Òṣùpá máa fún yàn kan ní 10,000 lálẹ́ yìí ẹni ó bá ti lè ṣàlàyé òwe yẹn fún mi ẹ pè mí sórí nọ́mbà mi ẹ bá mi nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti lè ṣàlàyé ẹ̀ máa transfer 10,000 naira sí ẹ igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá 080 ẹ jẹ́ n fi láì mi ẹ jẹ́ wọn rẹ̀ torí mo ti fi sí flight mode 080 36 33 33 13 080 on behalf of Saheed Òṣùpá dédé pé kó ọ̀rẹ́ ìbẹ̀rù yẹn kò fi na Portable bó ṣe yẹ kí àgbàlagbà ò ṣe nìyẹn àgbà dáadáa kì í fi ọ̀rẹ́ ìbẹ̀rù nàyàn
àgbà dáadáa kì í fi ọ̀rẹ́ ìbẹ̀rù náà wọ́n máa ń gbé sókè ní wọ́n máa fi dẹ́rù bọ́mọ ni. máa yẹn orí ẹ̀ pé ó ní wisdom. Saheed Òṣùpá bàbá yẹn ní wisdom, ó ní wisdom. ọ̀rẹ́ ìbẹ̀rù tó bá jẹ́ pé ẹni tó wicked ni yóò ṣe Portable dẹ̀wọ̀n, torí gbogbo ohun tí Portable sọ against Saheed Òṣùpá yóò sọ fún pé lọ kó ẹ̀rí gbogbo nǹkan yẹn wá kó pàdé mi ní kóòtù. ọkàn fi ọ̀rẹ́ yẹn, ọ̀rẹ́ ìbẹ̀rù ni, ọ̀rẹ́ ìbẹ̀rù kí n fi nà mọ́. ó ní nínú àdìsí kan tí Amri ọmọ Suhaib tó gbà wá, ó ní lẹ́yìn sàmìnà kò sí nínú wa o máa ń lámú yẹrí àmùsọ̀ gírọ̀ náà, ẹni tí kì í bá kẹ́ tí kì í bá ṣàánú àwọn ọmọ kéékèèké nínú wa, ànábì ní kò sí lára wa. wàyárìf ṣàròfà kẹbí rọ́nà, ọmọdé tí ọba tó máa yí àgbàlagbà òun náà sí lára wa. ó túmọ̀ sí pé ẹ sọ fún àwọn fámìlì Portable gànàgànà rẹ ti pọ̀ jù, gànàgànà rẹ ti pọ̀ jù. ọlọ́run sì ń tì í lọ báwọn tán láàánú. ọ̀sán lánàá pé àrẹ́sì tí Saheed Òṣùpá àrẹ́sì Portable ọjà tó láàánú ni, ẹlòmíì ò ní sọ̀rọ̀ secretly ní ọba tiẹ̀ jẹ́ ọwọ́ ààrẹ wọn kì í tún wáyé Saheed Òṣùpá, àwọn fáǹsì wá àrẹ́sì Portable. èní yìí Saheed Òṣùpá wá ní kí wọ́n with immediate effect kí wọ́n withdraw case kan fi Portable lẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ lọ. so igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá, ẹni tó bá mà kó pè mí nísìn, ẹni tó bá mà kó pè mí nísìn. mò ń sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tí èèyàn ká pè ní ìsìn, ẹni tó bá pè má gbé. igi tá a bá torí ẹ̀ yòdì, igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá, ẹni ó bá mà yọ gba 10,000 naira 10k. àbá Saudi ṣé Ismail Saudi tẹ́ ẹ bá ti mọ òwe yẹn Yorùbá dùn púpọ̀ wàláyì. lẹ́yìn sàmínà máa ń lámú yẹrí àmùsọ̀gì rọ̀ náà, lẹ́yìn sàmínà máa ń lámú yẹrí àmùsọ̀gì rọ̀ náà wàyíwákìrì kẹbì rọ̀ náà. aw wàyárì ṣàròfà kẹbì rọ̀ náà. ẹni ọba mọ òwe yẹn so ṣe báwọn àwọn èèyàn òmòwe ẹrù báwọn èèyàn àti pè wọlé lórí nọ́mbà mi 080 36 33 33 13. ìwọ tó o bá mọ̀ kọ́ dára ẹ lójú lórí òwe yẹn, tó o bá ti lè tú tó o ṣàlàyé ẹ̀ ó gba 10,000 naira with immediate effect 10k. igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá. òwe Yorùbá àwa gan sọ̀mọ́ ọ̀mọ́ ẹlẹ́yàsẹ́ mọ́ o. igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá. ìwọ tó o bá mọ̀ pè mí wọlé ó gba 10k. mo tún fi kún, mo tún increase ẹ̀ di 15k 50,000 naira. igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá, ẹni tó bá mọ̀ wá gba 15,000 naira tó o bá lè ṣàlàyé rẹ̀ fún wa lórí program ìlànà yìí. igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá, ìwọ tó o bá lè ṣàlàyé ẹ̀ wá gba 10,000 mo pè tẹ́lẹ̀, mo tún ti fi 5,000 kún wá gba 15,000 naira. 080 36 33 33 13 nọ́mbà mi nìyẹn. 080 36 33 ara nọ́mbà tẹ́ máa pè kọ́ nìyẹn o. 080 36 33 33 13 direct number ní kẹ́ ẹ pè, ẹ má pè WhatsApp number, direct call, direct call. igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá, ìwọ tó bá mọ̀ kọ́ dára ẹ lójú pè mí wọlé sí direct call. má send message, pè wọlé direct ni, ara direct call kì í ṣe WhatsApp call, pè wọlé direct call. igi tá a bá torí ẹ̀ gbòdì, igi tá a bá torí ẹ̀ gbòdì, igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá. ẹni ọba mọ̀. igi tá a bá torí ẹ̀ gbòdì. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Ani igi tí a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá. ẹ bá wa ṣàlàyé. ẹni tí a bá torí ẹ̀ tá a fi ṣe kankan ó yẹ kí ó lè compensate èèyàn. bàbá ẹ gbìyànjú ní ẹgbàá. ẹ gbìyànjú ní ẹgbàá. ẹ ṣeun. Assalamu alaikum o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam, àǹgbálà yẹn lórí ẹ̀. Gẹ́gẹ́ bí n tẹ́ sọ pé igi tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá. Ó dàbí ẹni tá a bá torí ẹ̀ bí ìgbà tó bá sọ wípé ẹni tá a bá torí ẹ̀ pẹ́ dìyẹ ìwé ló ń jẹ. Ẹ mọ̀ pé ìwé jẹ́ nǹkan pàtàkì nínú ẹ̀dìyẹ. Bẹ́ẹ̀ni. Tá a bá torí ẹ̀yàn kan pẹ́ dìyẹ
n tó ṣe pàtàkì yẹn ló yẹ ká fóun tọ̀hún gbogbo yẹn bá dẹ́gbẹ̀ẹ́ lọ dàlẹ́kùn ni o. bàbá mo gbọ́ analysis yẹn. ó wá túmọ̀ sí pé igi tá a bá torí ẹ̀ gbòdì ẹni tá a bá torí ẹ̀ hùwà kan tàbí tá a bá torí ẹ̀ ṣe oore tàbí tá a bá torí ẹ̀ gbọ̀tá níbì kan ó yẹ kó sọ ní lẹ́sàn-án ẹ̀. ẹ ṣàlàyé yẹn ẹ bá wa ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ dáadáa sẹ́rí ẹ ti ń àlàyé yẹn ò tí ì kún tó tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti fẹ́ máa bọ́ sójú ọ̀nà wọn á fẹ́ kẹ́ ẹ ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ lọ́nà tí yóò yé àwọn èèyàn dáadáa. ọ̀dà lọ́nà tí ó yé wa ní pé fápẹ̀rẹ̀ nísìnyí ẹ̀yà afá oníláwà ní nísìnyí mo wá torí ọmọ mi kan tàbí ẹbí mi kan báyìí jà tàbí sọ̀rọ̀ sí lórí wípé ẹ hùwà kan sí ọmọ yẹn ó wá ti dandan kí ọmọ yẹn máa rántí odi tí mo gbà lọ́dọ̀ yín láti máa ṣùnà fún mi yá láti máa dúpẹ́ oore tí mo ṣe bí ìgbà tí mo tiẹ̀ ṣe lóore ni ṣàgbé torí tiẹ̀ ni mo ṣe báyìí sọ̀rọ̀ ni mo ṣe sọ̀rọ̀ sí tó bí ẹ̀yin nú. bàbá ẹ gbìyànjú gan ẹ gbìyànjú ẹ̀yin lẹ gba owó wa lálẹ́ yìí lẹ jẹ 15,000 naira lálẹ́ yìí ẹ ti jẹ kí lórúkọ yín láti wọlé ti pè wí. àti Abẹ́òkúta ni mo ti pè Muhammadu Nurudeen Oyènẹ́yẹ lórúkọ mi. tẹ́ a bá ti parí program ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp direct ẹ má ti parí program bẹ́ẹ̀ ti sọ gẹ́lẹ́ náà sẹ́rí ẹni tá a bá torí ẹ̀ gbọ̀tá táyé mú ni lọ́tà nítorí ẹ̀ ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó lè sanjọ́ oore fún ni ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó lè sanjọ́ oore fún ni ó yẹ kó lè ṣe dáadáa sí wa ẹni táyé ti torí ẹ̀ mú wa lọ́tà ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó lè ṣe dáadáa kó lè fi dáadáa fún wa padà ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ gbìyànjú ẹ sì ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ gba 15,000 naira lénìí tá a bá ti pàdé so ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì account number yín sí mi ní WhatsApp so ti ẹ sẹ́ndì so lálẹ́ yìí náà ní ká tó sùn ẹ rí alert 15,000 naira. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Muhammadu Nurudeen Oyènẹ́yẹ. ọ̀ya lórí kí wàá ní tẹ́rí pẹ̀lú ìwòye tí Saheed Òṣùpá ti pẹ̀lú Portable kí ni èrò yín lórí bó ṣe ṣeun ni. ntí Saheed Òṣùpá padà wá ṣe pàápàá nígbà tí Reno Kiri lọ bá sọ̀rọ̀ tó padà wá ṣe ó ti fi tọmọdúnwàbí ṣe tó padà wá ṣe tó lóun jáwọ́ jásẹ̀. nígbà míì ó dùn mí mo jẹ́ olólùfẹ́ ọba orin èmi mo ṣe ń bá sọ mo jẹ́ olólùfẹ́ ọba orin gan right but ọba orin ti pọ̀ jù yẹn lọ ní tilẹ̀ tó lọ́hùn. àwọn ọ̀gá tó ti ń jáde tí wọ́n gbé ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ wípé tí àwọn ọ̀rọ̀ tí ọba orin ti sọ láì mọ̀ pé ọmọ yìí máa hùwà báyìí sí tó ti sọ̀rọ̀ tó yẹ pé ìròyìn tó kọ yẹn làwọn èèyàn bá ń bá play tó ń bá play bẹ́ẹ̀ ni pé Òṣùpá ṣe ẹ̀kọrin yẹn nítorí ìwà tọmọ ìkú ní àdàkẹ́rẹ́ ó ti kọrin yẹn tipẹ́tipẹ́ sẹ́yìn. bó ṣe rí nìyẹn ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun adúpẹ́ ọ̀rẹ́ ìbẹ̀rù àwọn àgbàlagbà ní ọ̀rẹ́ ìbẹ̀rù àwọn àgbà ní a máa ń fi ni àìfi ìlú ma. bẹ́ẹ̀ ẹ ṣe mo dúpẹ́ orin yẹn bá kí n dọ̀ tó Òṣùpá lọ. ó bá lọ ọ̀rẹ́ ìbẹ̀rù yẹn ó ti ń fi títí tó ń fi yẹn láì táwọn èèyàn ti ń gbàgbọ́ yẹn kò yẹ kó fúlàfì lọ́mọ gbàgbé kó tẹ̀ lọ sí court àyọ̀ṣẹ̀ lọ fẹjọ́ ẹ̀kún. náà ó ti wá ní kan fi Portable lẹ̀ lénìí ikọ́ máa lọ lé ẹ̀ so ó túmọ̀ sí pé ó fi ọ̀rẹ́ yẹn ni kò fi lù ú so inú mi dùn púpọ̀ ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín so àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ má wulẹ̀ pè mọ́ so bàbá wa láti ìlú Abẹ́òkúta ti bá wa sọ ntí tá a fẹ́ gbọ́ nítorí bọ́kàn yà lọ síbi eléyìí látara pé ká lè mọ̀ pé Yorùbá adùnlédè èdè wa dáa àwọn bàbá wa yáàyì nínú èdè káàkiri àgbáyé kò sí èdè tó dáa tó èdè Yorùbá kò sí èdè náà tó ní ìjìnlẹ̀ tó ní poetry èdè tó jẹ́ pé ọmọ Yorùbá gan kò lè kọ́ mọ ìjìnlẹ̀ Yorùbá tán kò sí ọmọ Yorùbá tó mọ gbogbo ìjìnlẹ̀ Yorùbá tán so kí n Dr. Saheed Òṣùpá àwọn èèyàn fẹ́ dá sí ẹjẹ́ ń gbé kọ́ wá sanfilẹ̀ bracket yes yes sir ẹ̀ka lẹ́sà yes sir bàbá wa kan ti gbà á láti ìlú Abẹ́òkúta ẹ̀yin náà kàn tó lé ẹ̀yin náà ẹ bá wa sọ nǹkan kan lórí ẹ̀ ẹ̀bùn yín ti mo sọ pé èèyàn kan sì ti gbà á tó bá di gbà mí nù ó dà ẹ ṣeun kí ni yẹn hello ẹ kálẹ́ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh yes sir. ìjì tá a bá torí ẹ̀ gbòdì ó yẹ kó suná fún ni yá ìtumọ̀ ẹni pé ẹni tí a bá torí ẹ̀ di aláìdálójú àwọn èèyàn àbí tá a torí ẹ̀ ṣẹ̀ àwọn èèyàn ó yẹ ká lè jèrè irú ẹni kò yẹ kó tún lè bà wá lójú jẹ́ má pẹ̀lú kó tún lè ṣe ní tí ọ̀dà má. bẹ́ẹ̀ni pẹ̀lú ògo Ọlọ́run tó bá di ìgbà mi èyí ò máa gba ìbùn mi
torí bàbá wa kan látàbẹ́kúta ti gbà wọ́n ti sọ látọ̀yọ́ aláàrọ̀ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ gbọ́dọ̀ mọ́mọ́ wí Ọ̀yọ́ àmì wáyà ẹ bá wa kí bàbá wa láàfin tuntun o ẹ sì ń gan sa yes sir. So mo fi àsìkò yìí mo fi kí Alhaji King Dr. Saheed Òṣùpá lórí ìwà ọmọlúwàbí tí wọ́n hù nípa ọ̀rọ̀ Portable. Aya Al-Qur'an kan sọ Ọlọ́run dídí sọ fún Ànábì Muhammad ní Al-Qur'an ni pé fabima rahmatin minallahi linta lahum walau kunta fassan galizal qalbi lanfadu min hawlika fa'fu anhum. Ọlọ́run ní ìrẹ́ Ànábì Muhammad o adìdí fi ọ́ ṣe ìkẹ́ fún àwọn ọmọ nìyàn ni o because if not because of that tó bá lọ jásí pé ọkàn rẹ̀ ga ọjọ́ ẹni ọlọ́kàn gíga ẹni tí máa bínú fùfù gbogbo àwọn tó kó jọ wọn á dọ̀tá ẹ̀ wọn á dẹ̀ padà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ní ìrẹ́ Ànábì Muhammad fáfáà ní máa tàmójúkúrò fún wọn wà sàgìfì láhùn kódà máa tó bá wọn tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wọ́n ṣàwúrí òun fìlẹ̀ amórí kó o sì máa bá wọn ṣe mọ̀ràn wọ́n máa bá wọn ṣe mọ̀ràn. So àná I did a program yesterday so láti lè fún Alhaji Dr. Saheed Òṣùpá ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ Portable pé Portable ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó kò ní tí ayọ̀ àdàpá afẹ́fẹ́ ọmọ tó yẹ kán irú mọ́sí ààrẹ ìṣẹ̀tàn gbé lókè kúrá yẹn àrò lọ yẹn gbé Portable lọ ká lọ check ọpọlọ ẹ̀ torí pé ìwà tí ń wù kò bá àwùjọ mu ìṣesí rẹ̀ kò bá àwùjọ mu Ọlọ́run kan fún ní opportunity ṣùgbọ́n opportunity yẹn Portable ọ̀ máa lò kò máa lò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ ọrú opportunity yẹn gan lò kò ya ọ̀dọ̀ wọn ọwọ́ ayarú ọ̀dọ̀ Portable kò wá máa lò kò rí opportunity yẹn gẹ́gẹ́ bí opportunity because tó bá yẹ kó rí gẹ́gẹ́ bí opportunity ni irú ìwà tí ń wù láwùjọ kò ní máa wù ẹni ọba ti ga ẹni Ọlọ́run bá ti ní kí ayé ọmọ ó ti di kíru ẹni bẹ́ẹ̀ ó máa sọ́ra sí kó máa sọ wàwù kó máa sọ jẹjẹ kó máa sọ rìnrìn. So Alhaji King Dr. Saheed Òṣùpá Olúwa ọba ti gbé wọn ga dáwọn ààyè kan léyìí tọ́já sí pé nígbà tí mo sọ̀rọ̀ lánàá mo ní irú Portable kọ́ lọ́yẹn Alhaji sí irú Portable Alhaji mo wá padà rí pé àwọn fáǹsì Alhaji àwọn ni wọ́n pẹtísàn Portable ìgbésẹ̀ tí Alhaji wá gbélé ní lórí ọ̀rọ̀ Portable wàláhì bó ṣe yẹ kí ẹni eré ó ṣe nìyẹn Alhaji ní pẹ̀lú with immediate effect kí wọ́n fi Portable lẹ̀ kí wọ́n lọ withdraw case tí wọ́n fi gbé Portable lọ sí court ọ̀rẹ́ ìbẹ̀rù àwọn àgbàlagbà máa ń fi ni wọn kì í fi náà yàn Portable lọ jẹ́ kórìí rẹ̀ ó pé o lọ mọ tó ń ṣe o irú ìwà tó ń hù láwùjọ yìí kì í jẹ́ kí orí ọ last lọ́wọ́ èèyàn o gbogbo àwọn tí Ọlọ́run lò fún ọ tó fi dókè gbogbo wọn ló ń bá jà o gbogbo àwọn aláàánú rẹ ló ti sọdọ̀ tátán o kò sí nínú àwọn aláàánú rẹ tó ti bàjá sórí gbógun ni ogun jà ẹ o ẹ̀yin bàbá Portable ìyá Portable ẹ̀yin family Portable ogun jà o ogun gidi Portable ti dé báyìí ẹ gbé lọ sí àrò ní o ẹ lọ check ọpọlọ ẹ o olódò ọ̀rọ̀ ní o nǹkan kan ṣe o nǹkan sọmọ yẹn nu ọpọlọ o ẹ gbé lọ sí àrò ẹ lọ check ọpọlọ ẹ o ògo lé yín nìyẹn ẹ má wòran o gbogbo ẹni tí Portable tó tara wọn gòkè gbogbo wọn pátá ní Portable ti bú ló ti sọdọ̀ ta ẹ dákun ta lọ̀rẹ́ Portable báyìí ta lọ̀rẹ́ rẹ̀ òdodo ọ̀rọ̀ tí ò lábùlà làwọn bá sọ ń bí o òdodo ọ̀rọ̀ tí ò ní àbùlà la máa bá sọ níbí. Bàdó Portable padà bú tọ́jà pé òun ló discover Portable tó fi sí limelight Davido tó invite ẹ tó ní kọ́ wá bóun jẹun papọ̀ nílùú Amẹ́ríkà Portable padà bú Wizkid tó fún un lówó lórí stage ó padà bú tààtún nínà ẹni tó fún un ní Benz ó padà bú àwọn tó ra mọ́tò àwìn lọ́wọ́ wọn tí ò tètè sanwó náà bò láṣìírí ó padà bú wọn kò sẹ́ni náà tó ran Portable lọ́wọ́ tí Portable tí ó padà sọ̀rọ̀ ta. ṣé ẹ̀rí pogun lélẹ́yìí gbogbo ẹni tọ́lọ́hún ṣe ní aláàánú Portable ní Portable ti sọdọ̀ tátán sógun sáfiṣe ni tó bá tiẹ̀ wá jáfiṣe gan
tí wọ́n bá ń pè èèyàn lóní fún ràìràì èèyàn ní láti pa fún ẹ̀ mọ́ ìwọ lọ́ọ̀bà ayé jà lénìí ìwọ lọ́ọ̀bà bí jà lọ́la gbogbo èèyàn ni wọ́n ló ń bá jà ẹni ọba pè é lénìí tó bá fún ọ ní nǹkan tó bá dọ̀dọ̀ tó ti jáde ó ti bẹ̀rẹ̀ sí ní gbèsè pè. so Portable ẹ̀yin fámìlì rẹ̀ ẹ mójútó ògo yín ni o ògo yín ni o ẹ̀yin ará Ọ̀tà ẹ̀yin ará Ògùn stéètì ẹ̀yin ará Ṣàngó ẹ mójútó Portable o ògo yín ni o ogun tí ń jà ogun rẹ̀ ti dogun àtọwọ́dọ́wọ́ ó ti dogun àtọwọ́dọ́wọ́ so Alhaji King Dr. Saheed Òṣùpá kundus for you o kò gba gidi promoter ó ti bàjá ó ti sọ́dọ̀ ta okòlì ó ti sọ́dọ̀ ta tó ní gbogbo àwọn èèyàn mọ̀yàn tọ́lọ́ ń lò fún tó fi débi tí gbogbo ló ti sọ́dọ̀ ta ó tún lọ sí abroad àwọn tí àwọn promoter tó ń gbé travel nígbà tó tún dé sí US ìjà ló tún jà nínú mall ní US ìjà ló tún jà ìjà nírànyìn wàhálà babu living in the zoo ẹ̀rẹ́ ni ẹ̀yin ọmọ àbí ó sì ti lọ sú òun ó ti dé láti sú báyìí babu living in the zoo lọ yọ ọmọ gbé kò yóò gbé gbòòrò ó ti lọ zoo ó ti dé ẹ tètè mú lọ ká lọ check ọpọlọ ẹ ó ṣeé ṣe á lè ro ọ̀rọ̀ ìpéré ni o ó ṣeé ṣe kọjá pé nǹkan kan disturb ọmọ yẹn nínú ọpọlọ o ẹ lè máa wò pé torí òun gangan náà sọ́njọ́ ní pé òun lárùn ọpọlọ ó lè má jẹ̀rọ o ó lè jẹ́ pé lóòótọ́ Portable lárùn ọpọlọ o ẹ gbé lọ sí aro psychiatric o ẹ lọ check ọpọlọ ẹ o torí pé téèyàn ọba ní brain touch lóòótọ́ kò lè máa ṣe bí ṣe ń ṣe yẹn o a sì fi àsìkò yìí a fi ṣàdúrà fún Ọlọ́run ọba wa là á Ọlọ́run ó fún wọn níwòsàn gbogbo ẹni tára rí ọ̀yá Ọlọ́run ó fún wọn níwòsàn gbogbo ẹni tó rẹ̀ Ọlọ́run ó fún wọn níwòsàn Ọlọ́run ti dáadáa fún wa so gbogbo ẹni tí ọgbọ́n so torí ìdílé yìí pẹ̀lú ògo Ọlọ́run tó bá máa di bóyá títí Wednesday ọ̀la ni Wednesday títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹlòmíì tó máa jẹ 10,000 naira lọ́sẹ̀ tó ń bọ̀ 15,000 èèyàn kan jẹ lénìí ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúnmú òwe míì wá òwe ẹyọ kan péré láàmú wa ẹni ọba tó ti gbà yóò tún jẹ 10,000 lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ máa get ready a fẹ́ promote èdè wa àṣà wa òwe míì tọ́jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ míì lọ́sẹ̀ tí ń bọ̀ àtúnmú wa àtúnsọ lórí ètò yìí ẹni ọba tó ti gbà yóò ṣe kíni yóò gba 10k lórí òwe kan 10k ni 10k òwe kan pẹ̀lú ògo Ọlọ́run òwe kan lọ́jọ́ kan sí ni lẹ́nìí 50,000 naira lásì ṣùgbọ́n lọ́sẹ̀ tí ń bọ̀ òwe kan is 10k òwe kan sì rí lé èdè náà ni so ẹ máa get ready inshallah ìjọ tó bá máa jẹ́ update lórí platform wa Ọlọ́run bá ò ní fi wálẹ̀ o gbogbo ẹni tí ó bá ní ẹni tí ọ̀sẹ̀ ẹja jẹ́ ẹni tí ó máa foríjì yàn ẹja jẹ́ ẹni tí ó máa foríjì yàn torí pé Ọlọ́run gan fẹ́ràn káwa àwọ̀ ẹrú rẹ̀ kásẹ̀ kádẹ̀ tọrọ àforíjì ẹni tí ò tọrọ àforíjì inna Allaha gafurun rahim bọ́lọ̀ ń ṣe máa pera rẹ̀ nìyẹn ẹlẹ́ṣẹ̀ ni wa o kò sẹ́ni tó perfect o kò sí bá a ṣe lè máa ṣe tó one way or the other a máa ṣe èèyàn a máa ṣe lọ́n direct a máa ṣe lọ́n látàrí èèyàn a sì máa ṣe lọ́n látàrí àwọn dábàá kódà a máa ṣe lọ́n táà ní máa pa àti ṣe lọ́n nínú ọ̀rọ̀ sísọ nínú ìwà ìwù nínú ìrìnrìn gbogbo ọ̀nà tá a bá ń gbà ṣe lọ́n ẹja máa kún fún àforíjì ìtọrọ àforíjì káwa náà dẹ̀ lẹ́mìí àforíjì ẹ dákun ẹni ó bá fẹ́ bọ́lọ̀ dáadáa tó náà dẹ̀ fẹ́ máa ráàánú gbà àfi kọ́ ọmọ ṣàánú o láì sàmìnà ànábì ní kò sí lára wa o láì sàmìnà kò sí lára wa man lam yarham sọ̀gírọ̀ náà ẹni tí kì í bá ṣàánú àwọn ọmọ kéékèèké láàrin wa so ti yé báyẹn ẹni tí kì í bá ṣàánú àwọn ọmọ kéékèèké so bẹ́ẹ̀ náà sì ni ọmọ kékeré náà tó náà bá ń tẹ́jú tó ń tẹ́sọ àgbàlagbà mọ́lẹ̀ tí kò mọ yí àgbàlagbà Ọlọ́run irú rẹ̀ náà kò sí lára wa o ọmọ kékeré tó náà mọ yí àgbàlagbà òṣìṣẹ́lá Muhammad ní òsì lára wa àfi kí àwọn irú tí Saheed Òṣùpá ṣe nísìnyí ń tọ́ yẹ kágbàlagbà ó ṣe ni lọ́jọ́ ń bá Alhaji Dr. Saheed Òṣùpá dúpẹ́ pé wọ́n jẹ́ ẹni tó láàánú pẹ̀lú ìwà tí wọ́n wù yẹn àpèjúwe dáadáa àpẹẹrẹ rere ní King Dr. Saheed Òṣùpá fi lélẹ̀ àpẹẹrẹ rere náà fi lélẹ̀ o ìwà tó dáná sí wù ọmọ tí ó bá gbọ́n àti ta ni wọ́n ti máa kọ
ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ ìbẹ̀rù a kì í fi ń namọ́ a máa ń fi ni. tó ti yé báyẹn ọ̀rẹ́ ìbẹ̀rù àìfi namọ́ o a máa ń fi ni èèyàn máa fi ọ̀rẹ́ ìbẹ̀rù ni èèyàn fi namọ́. so torí ìdí eléyìí ẹ jẹ́ ká jẹ́ ẹni tọ́kàn rẹ̀ fúyẹ́ tí yọ́ dẹ̀ máa ṣàmójúkò níbi gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn bá ṣẹ̀ wá. àwọn fáǹsì Saheed Òṣùpá wọ́n fẹ́ kọ́ Portable lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ wo ẹ̀kọ́ látara Dr. Saheed Òṣùpá ó ní kí wọ́n make sure ó ní kàn fi lẹ́sẹ̀kẹsẹ̀ ni Alhaji sọ pé kí wọ́n withdraw case Portable kò ní kóòtù inú ìwé sọ torí kọ́ Portable gbogbo gànàgànà tí ń ṣe sẹ́rí pé kò léèyàn ládùúgbò gbogbo gànàgànà tí ń ṣe yẹn sẹ́rí pé kò léèyàn wọ́n fún un ní bail kò make up pẹ̀lú bail látànà ó sọ sẹ́ẹ̀lì látànà mọ́jú méjì kò make up bail náà o tí Saheed Òṣùpá ọba sọ pé kí wọ́n fi kalẹ̀ kán lọ withdraw case yẹn kájọ́ máa bá tiẹ̀ lọ tí ọba síbẹ̀ ni inú sẹ́ẹ̀lì ọba wà àárín ọ̀sẹ̀ kan bóyá nu sẹ́ẹ̀lì ni ọba wà ẹ̀kọ́ lélẹ́yìí ẹni torí ẹ̀ bá máa gbé tó bá máa kẹ́kọ̀ọ́ eléyìí ti tó ẹ̀kọ́ fún Portable kò yẹ kó tún ṣe gànàgànà sí ìyànnú ayé mọ́ kò yẹ kó tún bẹ́ sí ìyànnú ayé mọ́ ṣùgbọ́n a tún máa wo bí ó tún ṣe sí báyìí torí pé bí bó ní ọ̀gbẹ́ kọ́ ní o bí ọ̀rẹ́ ní kọ́ ní o ìyí òun yé wa láàrin Portable àti àwọn ẹbí ẹ̀ pẹ̀lú bí tó lọ yìí ọ̀yẹ̀kọ́ gbọ́n tí ọba wá padà gbọ́n alọ́mọ tí ọgbọ́n o ẹmu rèédí ẹ̀rọ búrẹ́dì ni ó kọ́ lọ́gbọ́n orin táwọn ọmọ kékeré máa ń kọ́ nígbà táwọn kékeré láyé ní 80 dàgbà sọ pé 90 ní around 96 97 98 a máa ń kọrin yẹn dáadáa ẹ bá rọ́mọ tí ọgbọ́n o ẹmu rèédí ẹ̀rọ búrẹ́dì ni ó kọ́ lọ́gbọ́n so torí ìdílé yìí Alhaji Dr. Saheed Òṣùpá ẹ̀mí yín gùn ọlọ́run bá wà ṣe dáadáa fún yín ọlọ́run ní fi ń sílẹ̀ o ẹ máa bá àánú pàdé bẹ́ẹ̀ ṣe síjú àánú Portable ẹ̀yin ọmọ bá àánú pàdé ẹ̀yin ọmọ aráàánú gbà Portable ní kọ́ lọ tún wa rẹ̀ sí ó sì tún ọmọlúwàbí ẹ̀ sí torí pé ìwà tí ń wù láwùjọ kò bá àwùjọ mu o ìṣesí rẹ̀ láwùjọ kò bá àwùjọ mu rárá kì í sọ nìkan ní pop artist ń bẹ láwùjọ ni àwọn tí wọ́n ń kọ hip hop bíi tirẹ̀ wọ́n ń bẹ láwùjọ náà o wọn àdúmí àlàáfíà láàmú wọn àdàwùdọrú ìwọ ló bá ìjọba jà ìwọ ló bá ìyàn lásán jà ìwọ ló bá aládùúgbò jà ìwọ ló bọba jà ìwọ ló bá àwọn olólùfẹ́ rẹ̀ jà ìwọ ló bá àwọn tí ọ̀tá ara wọn gòkè ìwọ ló bá wọn jà kí ló ní wọn fi sí ọ ni sàn fi sí ọ ni báyẹ pé ìjà wàhálà ijó ni wọ́n gán tó fẹ́ nísinmi gbogbo ohun tó èèyàn bá ní lóore tí ọba ti fi rẹ̀ lọ́kàn balẹ̀ kò ní lápá lára rẹ̀ wọ́n bó ṣe yín dandan ṣé bó ṣe yẹ kéèyàn lórí orí bí egun ṣe yọ ní gbogbo agbárí ẹ gbogbo àyà ẹ owó bẹ lọ́wọ́ ẹ olówó lọ́wọ́ ṣùgbọ́n o ní fọkànbalẹ̀ olówó lọ́wọ́ o fi rẹ̀ lọ́kàn balẹ̀ o ní fọkànbalẹ̀ kí wọ́n láǹfààní owó tó ní wàá máa kọ́ lórí social media báyìí o ní fọkànbalẹ̀ torí pé fúnra rẹ̀ ló ń fọwọ́ rẹ̀ fa wàhálà káàkiri gbogbo ibi tó yẹ kó ti ní fọkànbalẹ̀ ló ti fa wàhálà dé bẹ́ẹ̀ yàn ọ̀tọ̀ ẹni tí ọ̀tọ̀ ọ̀rọ̀ tí ọ̀kẹ́ wàá dá sí ẹni tí òtò jà wàá sọ́ dìjà wàá sọ́ dìjà Mr. Man Portable ló fira rẹ̀ lọ́kàn balẹ̀ ìwọ̀n bá ń tọ́lọ́ ṣe fún ọ lówó yẹn lóore tó ti rí inú ayé yẹn rọra máa lò ó kọ́ ọ̀dẹ̀ máa sin lọ́run rẹ̀ ìwọ̀n bá ń tó ti rí inú oore yẹn rọra máa lò ó má fa wàhálà kankan kiri mọ́ fira rẹ̀ lọ́kàn balẹ̀ kó o lẹ́ran létí o ti tọ́ káàkiri ayé o ti lọ Amẹ́ríkà o ti lọ London o ti lọ síbẹ̀síbẹ̀ wo bó ṣe rí bí ọmọ tán bí ẹni tán fọwọ́ oúnjẹ nù lára ọ̀yọ́ lára rẹ̀ ọlá ọ̀yọ́ lára rẹ̀ owó ọ̀yọ́ lára rẹ̀ òkèlè gbígbẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ oore ńlá ni o ẹni tí bá wá ń jẹyán pẹ̀lú ìbànújẹ́ tí ń jẹyán pẹ̀lú wàhálà kò ní hàn lára ẹ o ẹni tí bá mú gàrí tọkàn ẹ bá balẹ̀ wàhálà ìmọ̀lọ́rẹ̀ kan gbogbo ìgbà ni máa tóbi sí kọ́ máa mú gàrí lójoojúmọ́ ṣe ní tóbi sí ọ̀rẹ́ wa kí ló ń jẹ tó ń tóbi gàrí ló mú ọkàn rẹ̀ balẹ̀ ọ̀rẹ́ wa yẹn ti di ó ti ń ṣiṣẹ́ oṣù ní èso ti ṣiṣẹ́ ní federal ó ti ń ṣiṣẹ́ federal government báyìí ó wá ti tóbi bí ọkàn ẹ̀ balẹ̀
gbogbo ohun téèyàn bá ń kódà kéèyàn má lówó lọ́wọ́ tó kéèyàn bá balẹ̀ ó máa hàn lára nínú skin á hàn ní skin yàn tó bá lówó lọ́wọ́ tó kéèyàn bá balẹ̀ ó máa hàn skin yàn wọn tó bá lówó lọ́wọ́ tó ò ní fọkànbalẹ̀ bí àgbẹ̀ ni wàá ṣe rí kódà àgbẹ̀ máa dára ju ẹ lọ àgbẹ̀ máa dára ju ẹ lọ ẹ wo Portable bó ṣe rí náà ẹ wo bó ṣe rí ó ka mọ́tò jọ sínú ọgbà kò ní fọkànbalẹ̀ ó ní odógúnba kò ní fọkànbalẹ̀ ó ti ń kọ́lé kiri bí ẹyẹ kò ní fọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ ò sí fowó ra o ìwọ ni wà fúnra ẹ o ìmọ̀ràn mi fún Portable nìyẹn o wá ìfọkànbalẹ̀ fúnra rẹ má bà gbogbo èèyàn jà mọ́ sọ gbogbo èèyàn dọ̀rẹ́ rẹ inna tawadun min khisali lil muttaqi ní ìtẹríba ẹni ó bá ti wà ní ààyè tó ga máa ń ní ìtẹríba ni kó má bàa jábọ́ kó lè bàa pẹ́ níbẹ̀ ní ìtẹríba má ríra rẹ nínú tí ń ṣe tí fi ń ṣiṣẹ́ ni pé Portable ríra rẹ má ríra rẹ lọ ní ìtẹríba kó wá fi ìwà kún wà gbogbo ẹni tó bá ti ríra rẹ pé mo ti jẹ́ nǹkan I'm a celebrity ni kó bá Portable àwa mo ti jẹ́ nǹkan gbogbo ayé ti mọ̀ mí mo ti di èèyàn pàtàkì àwọn kan ní lánàá níbo náà wà léni àwọn tí wọ́n kọ́ tí àwọn remedies tí wọ́n kọ remedies ní ṣé 1995 àbí 93 is it that bí around 90 ni wọ́n kọ remedies àwọn remedies nǹkan lẹ́yìn Idris Abdulkarim pẹ̀lú Two-Face nìkan ní wọ́n láti àwọn yòókù àmọ́ bí wọ́n báyìí Idris Abdulkarim gan àánú Ọlọ́run ló fi exist ní táwọn àjọba fojú ẹ̀rí very humble man ọ̀dẹ̀ humble Two-Face èèyàn mẹ́rin lọ́bàjá síbẹ̀síbẹ̀ in tó ṣe ní jẹ lọ́wọ́ báyìí tọ́jọ́ jẹ́ báyìí pé tí máa ń fa wàhálà ayé ò ti gbàgbé ẹ̀ where is blackface so àwọn kan wọ́n ti kọrú orin tó ń kọ yẹn wọ́n ti kọ́ lánàá where are they today níbo náà wà lẹ́nìí wọ́n bẹ o kí egbò wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò kú o ẹ má ṣe bá kú o wọ́n bẹ láyé o ayé ọ̀gbọ́n wọn mọ́ ni o ìwọ náà exist lẹ́nìí nìyẹn ìgbàdé lásọ ìgbàlẹ̀wù ìgbàlódé kókò Portable lóore o ó wà very very careful owó tó ń rí báyìí fi dé nǹkan mọ́lẹ̀ sáwọn cbex sí wọn àkówó ẹ lọ èdè owó tó o bá ń rí báyìí fi dé nǹkan mọ́lẹ̀ o ìgbà ọ̀tọ̀ lọ bí òréré o ayé ọ̀tọ̀ lọ bí ọ̀pá àbọn tó o bá ń rìn lénìí àwọn kan ti rìn ju ẹ lọ lánàá o nígbà tí Idris Abdulkarim tó sì ń rìn subhanallah nínú àwọn hip hop artist tí mo like ní Idris Abdulkarim wa síbẹ̀síbẹ̀ ó sì rìn náà o ṣùgbọ́n àwọn aráìfà tó ní báyìí pọ̀ torí pé ó ti di bàbá níbi táwọn Davido wà àwọn Ọlámídé gbogbo wọn so inna sa'yakum la shatta ibi Ọlọ́run fẹ́ lu ní kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ntọ́lọ́run sì ibi tọ́lọ́run máa ya ibi ọ̀nà tọ́lọ́run máa darí oníkálukú kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni inna sa'yakum la shatta láàrin àwọn pop artist yẹn gẹ́gẹ́ mélòó lọ́rẹ̀ rẹ̀ nù wọn Portable lọ́rẹ̀ nù wọn torí pé wàhálà náà ni wọ́n fẹ́ forí Pasuma àgbà Òṣùpá òun bó Òṣùpá ajá òun hẹ́ẹ̀ ní Pasuma ó sì sẹ́yìn dáadáa èsù ni ọ́ ìgbà tó tí ma bá sáyẹ̀ Òṣùpá ajá ó hẹ́ẹ̀ ní Òṣùpá o ìgbà tó wá rí pé òun bá Òṣùpá ajá ìgbà yẹn wá hẹ́ẹ̀ ní Pasuma bàbá ní Pasuma kékeré so gbogbo àwọn nǹkan yẹn lọ ṣọ́ra má forí èèyàn méjì gbára wọn má sì wù àgàbàgebè bí humble tó wà ara rẹ̀ ṣe má sì wù àgbéraga mọ́ kó o sì máa ṣe dáadáa má sì jàkiri mọ́ ó fà wàhálà mọ́
fa wàhálà mọ́ àbí o ti rówó náà o ti rówó tipẹ́tipẹ́ náà ti máa ń bú aláàjì olórin aláàjì kan life ni tí wọ́n orin yẹn ti wà nínú tó sọ ẹ̀gàn aláàjì tó sọ dògo àwọn olólùfẹ́ Saheed Òṣùpá gbogbo ẹ̀yin olólùfẹ́ Saheed Òṣùpá life yẹn ti bá gba ìmọ̀ mọ́rẹ́ ni pé nígbà tí àwọn èèyàn téèyàn bá tí ì máa pọ̀ wọ́n jẹ nǹkan láyé gbogbo sùrùtù lè yán ọmọ fà Màlẹ́kà orin yẹn orin tí Màlẹ́kà kọ lọ́jọ́ kìnìún àná tó bí wàhálà lágbóde olórin gan orin lọ́wọ́ sọ ẹ̀gan Saheed Òṣùpá ọ sọ ẹ̀gan wọn dògbò lẹ́nìí kí lórin náà tí Màlẹ́kà kọ tó dá wàhálà alẹ́ ta ló lè rán mi létí orin yẹn o orin tí Màlẹ́kà kọ nígbà náà tó di wàhálà ta ló lè rán mi létí ṣẹ́dá kan ta ló wà ní online tó lè rán wa létí orin yẹn orin ọlọ́run lo orin láti ṣẹ̀gàn aláàjì Dr. Saheed Òṣùpá dògo gbogbo ẹgbẹ́ rẹ̀ ń la Amẹ́ríkà gbogbo ẹgbẹ́ rẹ̀ ń rí London ìwọ sáà máa jà kiri Saheed P oníranù rorí ẹ wo orin nígbà tí wàhálà ń ṣe lágbolé so ni pé maturity náà ni King Dr. Saheed Òṣùpá ni wọ́n lò lórí orin nígbà náà bó ti jẹ́ pé ó dá wàhálà lẹ̀ ṣùgbọ́n aláàjì orin yẹn mi ń fẹ́ deep nínú ẹ̀ mi ń fẹ́ go deep nínú orin orin yẹn nígbà náà life ni Màlẹ́kà kọ I remember when I was nobody kìnìún nìyẹn Saheed P oníranù bẹ́ẹ̀ ni àwọn èèyàn mọ ìtàgé o àwọn èèyàn Saheed P oníranù rorí ẹ o gbogbo ẹgbẹ́ rẹ̀ ń lọ Amẹ́ríkà gbogbo ẹgbẹ́ rẹ̀ ń rí London ìwọ sáà máa jà kiri Saheed P oníranù o so ṣùgbọ́n lẹ́nìí ńkọ́ sóníranù ní Saheed Òṣùpá lágbolé fújì lẹ́nìí tá bá ń kà 1 2 3 lágbolé fújì lẹ́nìí tá bá ń kà 1 2 3 Alhaji King Dr. Saheed Òṣùpá Ọlọ́run ti gbé wọn sókè o wọn ní jáwọ́ láéláé pábá ń bá rí rẹ̀ jùlọ ni pé Ọlọ́run dákun kó jẹ́ kí wọ́n rẹ́sìn mọ̀délé kọ́lọ́run jẹ́ kán rẹ́sìn mọ̀délé wọ́n ti ráyé àlìkíámọ̀ Ọlọ́run dákun sàlìkíámọ̀ náà jẹ́ kó dáa fún wa o jẹ́ kẹ́mi wọn ogun o jẹ́ kẹ́mi Alhaji ogun àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ King Dr. Saheed Òṣùpá ni Pasuma ni Màlẹ́kà ni gbogbo wọn pátá èèyàn kan ló bí wọn àwọn kan dẹ̀ ń ṣàǹfààní látara wọn Ọlọ́run má fi wọn pa wá lẹ́kún o má fi kankan pa wá lẹ́kún nù wọn o bàbá Bọ́sẹ̀ wà ní London lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Àjẹ́là ó wà ní London lọ́wọ́lọ́wọ́ báyìí so kọ́lọ́n dákun ọwọ́ àbáwá bíi àbùkátà tiẹ̀ náà o gbogbo tí ń bànújẹ́ Ọlọ́run sọ dídùn fún un ní tó ń dùn nínú Ọlọ́run má fi bà nínú jẹ́ o tí wàá dúró gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn wa lágbolé fújì àtàwọn tẹ́yìn sí èèyàn wa Ọlọ́run bá wa dúró tẹ́ni kọ̀ọ̀kan wọn o ẹni tí Alhaji King Dr. Saheed Òṣùpá ṣe lórí ọ̀rọ̀ Portable inú wa dùn o bó ṣe yẹ kágbàlagbà ó ṣe náà ṣe sí yẹn so Ọlọ́run bá wa dúró tì ń bá wa dúró tì Alhaji Saheed Òṣùpá Ọlọ́run má fi lẹ̀ nígbà kọ̀ọ̀kan o ọ̀rẹ́ ìbẹ̀rù mọ́tò tó sọ lẹ́ẹ̀kan a kì í fi ń nàmá o a máa ń fi ni bó ṣe yẹ kí Alhaji King Dr. Saheed Òṣùpá ó ṣe gẹ́lẹ́ ni wọ́n ṣe sí yẹn so àwọn náà máa rà ànúgbà Portable lọ tún wàrà rẹ sí o tí anítọ̀rọ̀ bá kọ tó bá kọlẹ̀ tọ̀rọ̀ bá kòkè tó bá kọlẹ̀ ó níbi tá a máa gbé sí o so lọ tún wàrà rẹ sí o Portable tún wàrà rẹ sí o destiny rẹ ó ń bẹ lọ́wọ́ rẹ bí wàá ṣe lò ó ọwọ́ ẹ ló kù sí o Ọlọ́run ti fún ọ lógo ó ti fi ògo rẹ lé ọ lọ́wọ́ bí wàá ṣe lò ó ọwọ́ ẹ ló kù sí o lọ tún wàrà rẹ sí o Portable ní tèmi aṣọ fún ẹni o lọ tún wàrà rẹ sí o gbogbo àwọn èèyàn tó ti sọ di ọ̀tá rẹ lọ tún ra rẹ sí lọ́dọ̀ wọn má dẹ̀ fa wàhálà kankan kiri mọ́ má fa wàhálà kankan kiri ó ti lọ́ta gan rẹpẹtẹ o látara bó ṣe ń bá gbogbo èèyàn sọ̀tà o gbogbo èèyàn ló ń bá sọ̀tà Challenges no time face.
omi máa ń tán lẹ́yìn ẹja o omi ò ní tán lẹ́yìn ẹja rẹ o ọlọ́mọ adó tí ọmọ wà pẹ̀lú ẹ o ọlọ́mọ adó tàwa náà o ọlọ́mọ ṣe dáadáa aláàjì kí n dọ́tà sáyé dòṣùpá kò ní bàjẹ́ fún o ipò àfọmọnìyàn sí o ọlọ́run yóò máa tún ilé àtọ̀nàtẹ́ náà sí assalamu alaikum warahmatullahi wabarakatuh. òun nìyí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ back to sender awẹ́bíwẹ́ èpè gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn product yẹn lóríṣiríṣi please contact me ẹ̀yin ní one or two things tẹ́ ń face mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n ládùúrà ló ń gba agbára kan ẹ lè máa wo pé ọṣẹ dúdú ni Lady K ta ìkíṣ ọṣẹ dúdú ọṣẹ Ghana ni a lò fi produce ẹ̀ then white soap wà fẹ́yìn tẹ́ bá yẹ pé white soap òun lẹ bá like láti máa lò òun ni or blue soap this one is blue soap ọṣẹ blue òun la fi ṣe ẹlòmíà ní ọṣẹ dúdú òun ló fi wẹ ọmọ kókó láyé àtijọ́ ayé ìsìn ló jẹ́ pé tẹ́ bá ti ránṣẹ́ dúdú ẹ ní ọṣẹ àwọn babaláwo ni o ẹjọ́ babaláwo yẹn wá jẹ́ nǹkan burúkú ṣèbí ṣẹ̀ṣẹ̀ làgbà ìbá wọn láyé ni èmi àti yín bá ṣẹ̀ṣẹ̀ láyé ni èyí tó bá jẹ́ ṣe ojú wa lọ́ ṣe dáṣẹ̀ṣẹ̀ lẹ̀ ẹjọ́ kó wá sọ kò sí so mo sọ ilé ìfáfá náà tó máa ní ọṣẹ dúdú ni Lady K gbé dání no this is Ghana soap ọṣẹ Ghana ni ọṣẹ Ghana òun ni a lò láti fi pìpì àwọn iṣẹ́ so fẹ́yìn tẹ́ bá nídìí ọṣẹ àgbélépọ̀tá ọṣẹ arọ́bí ọṣẹ ìṣẹ́gun iṣẹ́ yóò lọ déédé ẹ̀rọ oríṣiríṣi sign àbọ̀ máa kórìíra yín níbi iṣẹ́ ọ máa ń ṣe so many things fún yín àwọn nǹkan tẹ́ lè lò fún ìyọnú lóríṣiríṣi ó wà bákan náà ọṣẹ ìbùkún eléyìí sì báyìí sì yìí ẹ̀bẹ̀ àwọn àgbà ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà pẹ̀lú ọ́ìlì lélẹ̀ tẹ́ bá ti fọṣẹ wẹ̀ ẹ lo ọ́ìlì ẹ̀ sí eléyìí sì ọṣẹ ìbùkún ẹ jẹ́ bá mi pín ètò yìí fún ẹ̀yin tẹ́ nídìí àánú ẹ nídìí owó cool money ọṣẹ ajé owó ọṣẹ àti pef lélẹ̀ ọṣẹ àti pef ló wà nù ẹ the pef is inside tẹ́ bá ti fọṣẹ wẹ̀ tán ẹ rọra mú pef tó wà ní ẹ rọra fi díẹ̀ sọ́wọ́ yẹn ṣàdúrà sí ẹ fi pa ọwọ́ yín méjèèjì ẹ rọra fi ṣojú yín báyìí Jésù Olúwa wa àmín bákan náà ẹ̀yin tẹ́ bá nídìí òróró àánú blessing oil òun nìyí ó wà available ẹ̀yin tẹ́ bá nídìí victory oil òróró ìṣẹ́gun òróró back to sender ẹ pè mí òun náà wà available bákan náà ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn lọ́fíńdà lọ́lọ́kan òjọ̀kan Lady K ló ń ta bẹ́ẹ̀ ni òun ni àwọn lọ́fíńdà lọ́lọ́kan òjọ̀kan kò sí Miss Paris lámọ́ kékèké ló ṣẹ́kù so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ àwọn lọ́fíńdà báyìí ẹ pè mí ó wà available tó bá dẹ̀ jẹ́ oyin gidi náà lẹ bá fẹ́ mo lóyin yẹn ní size by size èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show fún any spiritual items ẹ̀yin jẹ́yàn tó máa ń lálàkàlà àbẹ́yìn máa ń ní ìbálòpọ̀ lójú oorun àbẹ́ máa ń jẹun lójú oorun àbí ẹ máa ń fi orí kó ẹ̀kọ́ lè máa lọ kẹ́kọ̀ọ́ fíìlì wípé à ń kọ́kọ́ kọ yín lójú àbẹ́ fara kó nǹkan àbí ẹni tí gbogbo àwọn sáìn bẹ́ẹ̀ yẹn kì í ṣe sáìnì tó dáa so àwọn nǹkan tí ẹ lè lò láti fi ṣẹ́ gbogbo àwọn ogun yẹn tí ẹ dẹ̀ máa rí àánú gbà tí ìyanu á ṣẹlẹ̀ tọ́nà yín á ṣí tọ́nà yín á là gbogbo àwọn tó ń kórìíra yín yẹn tó máa ṣe kí ni tó máa yọ́nú sí yín gbogbo ẹni bá dẹ̀ yọ́nú sí yín ìyọ́nú Ọlọ́run bá làwọn náà máa rí so gbogbo ẹ̀ ó wà available èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show bẹ́ẹ̀ ni àdúrà gbogbo wa máa gbà ní agbára Ọlọ́run Bíbélì gan sọ ó ní búburú ní ọjọ́ nítorí náà ká máa fi àdúrà ra ìgbà padà àwọn ohun èlò àdúrà lélẹ̀ ohun èlò àdúrà tí a fi àdúrà tí a fi ṣe òun lélẹ́yìí àdúrà gbogbo wa dẹ̀ máa gbà ní orúkọ Jésù Kristi ti Nazareth ojú òní tiwa àní bá wọn gbàgbà ti àdúrà so bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra aṣọ àkópalẹ̀mọ́ ọdún gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mí ẹ̀yin tẹ́ ní pátí ṣe lẹ́yìn ọdún ẹ̀yin tẹ́ fẹ́ ṣọjọ́ bí ẹ̀yin tẹ́ ní ẹni event tẹ́ fẹ́ lọ lẹ́yìn ọdún ẹ pè mí aṣọ wà lẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi àwọn àǹkárá tó jiná tó mú yes ó wà bákan náà dẹ̀ làwọn àdìrẹ tó mú yes àwọn lace ó wà àǹkárá with lace ó wà lóríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ ni ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show àwọn pọ́ọ̀sì wa tiẹ̀ ti fà but mi ìfẹ́ order fún pọ́ọ̀sì mọ́ for now but pọ́ọ̀sì wa ti ń fà mi ìfẹ́ order fún pọ́ọ̀sì mọ́ for now mo ń bẹ lọ́nkọ́ lọ́n ṣé kí n lè máa lọ fúnra mi lọ́ máa ra àwọn ọjà mi but ẹ̀yin tẹ́ bá ní the pọ́ọ̀sì a sì ní pọ́ọ̀sì tẹ́ sì lè rà láwọn fine pọ́ọ̀sì àwọn pọ́ọ̀sì ṣì wà bákan náà jewelries ẹ̀yin tẹ́ ní the jewelries ẹ ní the earring any the chain and pendant lóríṣiríṣi any that was set consume tẹ́ pé tẹ́ bá lò gold ló máa sọ wípé ẹ lò wà available tó bá dé jẹ́ gold náà lẹ fẹ́ ẹ lọ sórí page mi 18 karat gold
ẹ̀yẹ ṣáàtì lọ píìkì tẹ́ bá ti fẹ́ níbẹ̀ ẹ send ẹ̀ sí mi kí n sọ yẹ fún yín ó dẹ̀ máa dọ́dọ̀ yín successful. Lady K Gold, Lady K Gold available, Lady K spiritual items available, Lady K African food mo tún sọ fún yín pọ́nà kan wọ ọjà kódà tí ó bá ṣe bó ṣe jẹ́ ni there is another business tí mo tún ṣe kéré ni tí mo tún fẹ́ gbórí sí èmi ò dúró sórí business kan gbogbo lówó ni mo máa ń ṣe bí kò ta ìkan átà Douglas pé gbogbo ohun tẹ bá wá ẹ̀kẹ́ igi lójú kan òní sí pé ẹrẹ́lẹ̀ ní Ṣómólú ẹrẹ́lẹ̀ ń bá rí ẹrẹ́lẹ̀ níbi gbogbo ẹnìṣẹ́ ẹnìṣẹ́ bá fẹ́ ó kẹ́ gẹ̀ẹ́tẹ̀ lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show pẹ̀lú aya àti ìdùnnú mi ò dẹ̀ ní wá yín tẹ̀ nígbà wà kí sàkẹ́yìn aṣọ ní wọ́wọ́ tí ibi òní ṣẹlẹ̀ sí yín gbogbo ẹ̀yin afẹ́nifẹ́ ire mi ire jẹ́ titi yín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ sọ́ra yín di afẹ́nifẹ́ ibi náà Ọlọ́run á bá mi yí yín lọ́kàn padà ẹ̀yin náà padà di afẹ́nifẹ́ rẹ̀ because kò sí èrè kankan tí èèyàn fẹ́ jẹ nínú iṣẹ́ ibi tí bá ṣépè fún ẹ̀yin èèyàn kò sí èrè kankan tí mo fẹ́ gbà ń bẹ̀ Bíbélì gan sọ ó ní ọ̀tá wa ní ká fà mọ́ra jù kó ba lè ronú pìwàdà kí ló mú Bíbélì tó sọ pé kò sí dáríjì fún ẹlẹ́ṣẹ̀ ní ìsà òkú bí kò ṣe kó ronú pìwàdà kí ló dé tọ́lọ́ máa ń fún wa ní chance àti ronú pìwàdà so tí bá ṣépè fún ẹ̀yin ọ̀tá mi it's just as if bíi pé mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe àbí mo kàn bá yín ṣe rí ọwọ́ ni so ohun tí mo lè fi ràn yín lọ́wọ́ tèmi gan máa tó rí èrè because tí n bá jèrè ọkàn ẹ̀yin ọ̀tá mi èrè tó wà fún mi lọ́dọ̀ Ọlọ́run òun ni pé kí n fàdúrà ràn yín lọ́wọ́ pé kọ́lọ́n kó bá mi fọwọ́ tọ́ yín lókun àyà kọ́lọ́n bá mi yí yín lọ́kàn padà Ọlọ́run á sì bá mi yí yín lọ́kàn padà. Thank you so much. Thanks for the show. Please don't forget to subscribe to my YouTube channel and don't forget to on your notification bell for any kind of products. Please patronize your baby Lady K, the baby of Yoruba Nation, for any kind of course breaker spiritual items, Mercy spiritual items, Victory soap, Victory oil, protection soap. Please contact me, Lady K Ifeoluwa show, for any kind of spiritual items you can use. And all my spiritual items are very working perfectly. People that patronize me knows me. I don't talk too much about it. Before I don't show it on my program, I will always talk about spiritual items like Lady K. But a lot of people keep on calling me when they buy something from me. They'll say, Lady K, ma fi wọn away. You can't your mom content chat. Call it Mary. Hello, me too, Barry. Onímọ̀ pé tòótọ́ lẹ́ni and èmi náà dẹ̀ rí pé yes but I think display lórí program on scene people patronize more than before. Yes, so bó ṣe jẹ́ nìyẹn. So anything just call anything good call Lady K Ifeoluwa show. Ní agbára Ọlọ́run ibi ò ní jẹ́ ti yín kò ní jẹ́ ti tèmi náà ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dẹ̀ ayé ò ní mú wa. Jésù Olúwa wa mi bye for now.